bẹ̀rù Allah ṣùgbọ́n ẹ má ṣe ràn yín lọ́wọ́ lórí àti dẹ́ṣẹ̀ lórí àti dìtẹ̀ sófin Allah. nínú àdìtà nàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam eléyìí tí alimam Muslim tó gbé jáde Ànábì ní man istata'a minkum an yanfa'a akhahu falyaf'al. ẹnikẹ́ni nínú yín tó bá ní agbára láti sọ ọmọ ìyá rẹ̀ láǹfààní kó yá síbẹ̀. eléyìí tó túmọ̀ sí wípé kẹ́nìkan lówó kó yá ẹni tí ò lówó lówó láti gbọ́ bùkátà tó dé sí tó fi bùkátà àti yówó wọn bẹ nínú ọ̀ràn rẹ̀ ní lọ́wọ́. táwọn méjì mẹ́ta bá wá péjọ láti ṣèrànlọ́wọ́ ìyánilówó ìkúnnilápá fẹ́ni tó ṣe pé ní bùkátà sí kó yáwó nígbà dáadáa tó pọ̀ ni wọ́n ṣe fún. ṣùgbọ́n dáadáa yìí ńṣe ni ó jẹ́ dáadáa lábẹ́ òfin ṣẹ̀ríà tó bá ṣe pé àlùgbà òfin tó jẹ mọ́ à ń yára ẹni lówó lẹ́yìn tó ní í ṣe pẹ̀lú pa yá lówó iye tó yá gẹ́lẹ́ òun náà ni ó dá padà lọ́jọ́ tí ó bá dá ó padà. nítorí pé èlé ó kéré ní tàbọ́pọ̀ haram lòfin ṣẹ̀ríà ló pè. Olúwa Ẹlẹ́dàá wa ó ní alladhina ya'kuluna ar-riba la yaqumuna illa kama yaqumu alladhi yatakhabbathu ash-shaytanu min al-mas dhalika bi annahum qalu innama al-bay'u mithlu ar-riba wa ahalla Allahu al-bay'a wa harrama ar-riba. ìwọ ni rìbá gbogbo tí ó bá gbé ni lọ sí di rìbá agbọ́dọ̀ jìnnà sí. rìbá tó bá wọnú owó ó lè ṣe kó dá wa lójú gidi wípé rìbá wọbẹ̀ yóò sọ owó bẹ́ẹ̀ dè wọ̀. ó sì lè jẹ́ nǹkan tá à ń ṣe iyèméjì nípa pé ṣé rìbá ń bẹ ń bẹ àbí ò sí rìbá ń bẹ. òfin ṣẹ̀ríà kan wá sọ pé ash-shakku fi ar-riba ash-shakku fi az-ziyadati katahaqquqiha. tá à ń bá ń ṣe iyèméjì nípa pé ṣé lè ti wọbẹ̀ àbí ò wọbẹ̀ ó dàbí ipá àti màdájú pọ̀ wọbẹ̀ náà ni. torí ẹ̀ gbogbo tí abala ń ṣe á gbé lọ bá àwọn tó bá mọ̀ nípa ẹ̀sìn Islam àwọn tí ó sòdodo tí ò ní fi kú bọyọ̀ fún wa àwọn tí ń bẹ̀rù ọjọ́ kan tí wọ́n dò níwájú Allah láti rojọ́ nípa nǹkan tán gbélé ayé ṣe nítorí sọ fáwọn èèyàn nípa ẹ̀sìn Allah sàṣì wọn lọ́nà ní àbá fọ̀nàmọ́ wọn. torí ẹrú cooperative yìí kò bá dáa púpọ̀ kó jẹ́ pé kò ní jẹ́ pé ní kọ̀ọ̀kan nínú ẹni tó bá ń kópa nínú cooperative yóò ti kọ́kọ́ síwájú ya cooperative lówó kan sílẹ̀ kó tó wá di pé ó láǹfààní àti yáwó. torí táyìn bá ti sọ pé yóò kọ́kọ́ ya ẹgbẹ́ níye kan ìyá ọba wa ya ẹgbẹ́ iná láǹfààní àti gbàlọ́pọ̀ rẹ̀ tó eléyìn rìbá náà ní lábẹ́ òfin ṣẹ̀ríà béèrè tán nǹkan táyìn kan béèrè lówó fọ́ọ̀mù torí pé cooperative bá pè ní Islamic ní tá a mọ̀ tí wọ́n sọ fún wa pé máa ṣẹlẹ̀ ń bẹ̀ tó bá yí padà ní ká béèrè yín o ní pé ìwọ ti kọ́kọ́ dáwó kan owó tó dáhùn bíi 500,000 ó wà láǹfààní láti yá 1 million so 500,000 tí wọ́n fún wọn ọ̀ọ́dá ọ̀yá wọn ni ìdí tá a fi pọ̀ yá wọn ni pé níjọ́ tó bá gbà padà ojúlówó owó rẹ̀ kọ́ ló gbà iye rẹ̀ lọ́kàn gbà lábẹ́ òfin ṣẹ̀ríà owó tí mo kó fún yàn tó jẹ́ pé níjọ́ tí mo fẹ́ gbà padà ojúlówó rẹ̀ kọ́ ni mo gbà òun gangan kọ́ ni mo gbà iye rẹ̀ ni wọ́n kàn fún mi mo yá wọn ni torí ẹ̀ ìwọ yá wọn 500 kó o lè bá àlàǹfààní àtàtàrà rẹ̀ yá 1 million tó rìbá ni wọ́n ń pè lẹ́yìn lábẹ́ òfin ṣẹ̀ríà kò bá jẹ́ pé níjọ́ tó dá padà 1 million tó yá náà lọ́ọ́ dá padà ṣùgbọ́n àwọn ò ṣe yá ọ láì jẹ́ pé wọ́n dá nǹkan kan tó bá yẹ pé wọ́n yá ọ láì jẹ́ pé wọ́n ti kọ́kọ́ yá ẹgbẹ́ nìkan kan kò bá jẹ́ Islamic lóòótọ́ ọ̀rọ̀ ti fọ́ọ̀mù yìí wọn bá tún jẹ́ pé nǹkan mìíràn nítorí pé fọ́ọ̀mù náà tẹ́tún ní kí wọ́n máa gbà àkọ́kọ́ náà àrùn láti kọ́kọ́ dání mọ́lẹ̀ kí ni ọ̀rọ̀ kéékèèké àrùn kéékèèké tó agorí ẹ̀ tá máa dáhùn ẹlẹ́yin jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́rin. wọ́n ní ẹnìkan wọn lọ kọ́ṣẹ́ lọ́dọ̀ ọ̀gá ṣùgbọ́n kó tó di pọ́kọ́ṣẹ́ yanjú gbòmìnira ọbẹ̀ lùgbọ́ sákò lọ́dọ̀ ọ̀gá wọ́n ní báwo láti ṣèpè lẹ́yìn láti ṣèpè báwo ọ́ sáwọ́sá náà kí ni nǹkan tí ẹ wá ń béèrè nípa àpò owó sẹ́ kò ti sanwó sẹ́ tí ó bá ti sanwó sẹ́ yín tẹ̀yìn kọ́ ẹ sì ti dá mẹ́jọ mọ́ pé ó sanwó sẹ́ lórí iṣẹ́ tí ń kọ́ ó lè kọ́kọ́ san kó tó di pẹ́ kọ́ ó sì lè san láàrin ìgbà tí ń kọ́ṣẹ́ lọ ó sì lè jẹ́jọ́ tí ó bá gbòmìnira ní ọ̀sán kò tí ì ṣe kankan nu mẹ́tẹ̀ẹ̀ta eléyìí túmọ̀ sí pé ọjà yín lówó yóò san tó bá dijọ́ gbẹ̀ndà kìyàmù àyàfi tẹ̀yìn bá yáfi rẹ̀ wọ́n lẹ́ni tó dì mọ́ obìnrin olóbìnrin ní ọ̀sán Ramadan títí tí ó fi dámira àtọ̀ fi jáde lára rẹ̀ kò bá jẹ́ Ramadan kò bá má ṣe Ramadan obìnrin tí kìí ṣe ìyàwó rẹ̀ kìí ṣẹrú tó ní kápá lé lórí Islam ọgbà kó fọwọ́ kàn la dépòdépò pò dìmọ̀ ìbàjẹ́ àti aburú eléyìí tí ń ṣẹlẹ̀ láwùjọ má jẹ́ kó mú ọ máa wo nǹkan tó lù wá pè lẹ́sẹ̀ ní nǹkan tó ṣe wípé nǹkan jábútẹ́ ni wọn náà máa lùgbà Allah wọn máa rọ́ lẹ́sẹ̀ wọn máa ṣàìdá wọn máa ṣàbúrú lórúkọ páyé ń ṣe bẹ́ẹ̀ òbúrú tí kò dáa ìwọ obìnrin náà tó gbára rẹ̀ kalẹ̀ tí wọ́n ń dìmọ̀ ọ sọ̀rọ̀ rẹ̀ di mẹ́ta ìpínì sọ̀rọ̀ rẹ̀ tó ń ranù àgbáyé torí pé ó ń ranù àgbáyé ti rí ìta gbangba náà ni wọ́n ti ń dìmọ̀ ó túmọ̀ sí pé kò sí èsìn tó bà lórí ẹ̀ tí ó bà lórí ẹ̀ àyàfi bí ìgbẹ́ tó ṣe kí wọ́n yà kalẹ̀ kò sí èsìn tí ò lè balẹ̀ wọ́n wá dìmọ̀ obìnrin olóbìnrin títí tí àtọ̀ fi ń jáde lára rẹ̀ kọ́mọ̀sí Ramadan ọ̀daràn ni ọ́ ká tó wá pé Ramadan ń bẹ torí àwọn béèrè rádaràda tí ò ní tuma lélẹ́yìí béèrè rádaràda tí ò ní tuma torí pé mùsùlùmí máa ń bẹ̀rù Allah ìyàwó rẹ̀ tó jẹ́ ìyàwó rẹ̀ gan ṣé orúkọ bójú mu ọba làkà ìmú kò dì má bẹ́ẹ̀ lóde níbi tẹ́lómi ò tún ti máa rí yín ká tó wá pé obìnrin tí kìí ṣe tiẹ̀
obìnrin tí kì í ṣe tiẹ̀ tó jájòjì sí ọ tí wọ́n náà jájòjì sí, kí ló ti fẹ́ rò lẹ́jọ́ níwájú Olúwa Ẹlẹ́dàá wa kó tí ọ débẹ̀ tó bá dijọ́ gbẹ̀ndà al-qiyamah. nítorí wá sí bẹ́ẹ̀ lásìkò tí ń sọ sùyàmù rẹ̀ bàjẹ́, yóò san sùyàmù yẹn padà lẹ́yìn Ramadan, yóò sì tọrọ àforíjìn. kò sí kàfàrà lórí ẹ̀ nítorí pé kì í ṣe ìbálòpọ̀ ló ṣe, kì í ṣe pé abẹ́ wọnú abẹ́ ìní àtọ̀ fi jáde, àtọ̀ jáde ni látara nǹkan tó ṣe tí ò tó ìbálòpọ̀, yóò san sùyàmù yẹn padà, yóò sì tọrọ àforíjìn. ẹ̀rọ alùpùpù fún yàn lórí pé òun ti ta fún, yóò máa sanwó rẹ̀ díẹ̀díẹ̀. wọ́n ṣòwò sí mílíọ̀nù kan, ṣùgbọ́n ní tó ra ẹ̀rọ alùpùpù lóhùn lówó tó ń lè dálẹ̀ lẹ́ẹ̀kan náà, ṣùgbọ́n wọ́n máa san ọgọgọ́rùn ẹgbẹ̀rún fún lóṣooṣù. àṣìjọ fẹnu kò sórí bẹ́ẹ̀. lọ́nà tá a wá nígbà fi lùgbà òfin Allah, òun náà ní ká gbà pé níjọ́ ta ti gbé ọ̀kadà yìí fún lórí iye pàtó tí ó san fún wa, ká mọ̀ pa ti ta fún, a ti ta ọ̀kadà fún yányán. nǹkan tí a ní gbà lọ́dọ̀ rẹ̀ lówó wa, tó bá ṣẹlẹ̀ pé àti sanwó yìí ọlọ́ tíkọ́tíkọ́, ó san láwọn oṣù kan, kò san láwọn oṣù mi, a lẹ́tọ̀ọ́ láti gba maṣíìnì padà lọ́dọ̀ rẹ̀ nítorí pé a ti ta nù. ẹ̀rí tó bá gbé búrẹ́dì la ta fún yàn lórí pé yóò máa sanwó ẹ̀ díẹ̀díẹ̀, tó wá ṣẹlẹ̀ pé ọ̀kan nínú àwọn àkókò tó dákú wọn fi sanwó kò rówó san, ó sì ti jẹ búrẹ́dì, ilẹ̀ bá gbà padà. òun náà làpèjúwe nǹkan míì tẹ́ bá ta fún yàn, yọ́tẹ́ bá ti ta fún títí tiẹ̀. èyí tẹ́yìn pé ní hire purchase, tẹ́lẹ̀ pé ẹ ta fún ẹ̀ ta tán, ẹ máa gbowó lọ́dọ̀ rẹ̀ tí bá wọn kó pọ̀ nǹkan tí ó fi sanwó pé ẹ wá bẹ̀rẹ̀ sí ní halẹ̀. tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà àdúrà tẹ́yìn náà ń ṣe ní kọ́ má rí san, kẹ́ ẹ lè bá gbowó kẹ́ tún gba nǹkan yín padà. òun gẹ́gẹ́ bí wọ̀fà àbẹ́rù tó ṣe pé ọjà yín lówó tó gbọ́dọ̀ san túláàsì, ó ti ra ọjà yín, owó ló kù tí ó san fún yín. ó tọ́ sí yín níjọ́ tẹ́ gbé maṣíìnì fún, nítorí ìbẹ̀rù ìwà àwọn ọmọ òde òní tó ṣe pé ó gba maṣíìnì lọ níjọ́ náà lọ́mọlúwàbí ma tó bá kan kọ́ sanwó ní ọba máa ha. torí ẹ̀ nǹkan tẹ́ lè ṣe níjọ́ yẹn ni pé kó fi nǹkan kan dógò, máa gbé maṣíìnì lọ mo ti ta fún ọ, àmọ́ ọ̀rọ̀ owó tó san fún mi ọkàn mi ò balẹ̀, fi nǹkan kan dógò tó náà níye lórí bí irú owó tó jẹ mí, bí ilẹ̀ bí ilé, kó lọ gbéwèé wọn wá. wọ́n bá ti sanwó wa tó bá ti pé ó náà gbéwèé rẹ̀ kó máa gbé lọ. ẹ rí i pé bó bá fẹ́ ṣe jàǹbá kò ní í ṣe. nínú àwọn nǹkan tẹ́tùn sọ́ra fún wọn náà ni pé àrùn ìgbà tí ń sanwó lọ ká pé owó yẹn ọlọ́ tíkọ́tíkọ́ láàrin kan, ẹ wá sọ pé 200,000 tó kù fún ọlápò fowó ìfalẹ̀ ó ti di 250 rìbánu. òfin ṣẹ̀ríà kò faramọ́. níta bá ti ta fún yàn á ti ta fún, èlé ọ̀gbọ́dọ̀ gorí owó rẹ̀ láàrin ìgbà tí ń sanwó. eléyìí ń jẹ́ bó ti ṣe jẹ́. tí ẹ̀yin wá bá wọn sọ ipò orí tẹ́ni pọ́n ṣínṣe, àwọn ẹni tí wọ́n jẹ́ pé àwọn èèyàn kú fún wọn yarí wọn nílé làwọn fẹ́ ṣínṣe, ṣé wàá lè ti torí rẹ̀ kẹ́ pátì pẹ̀pẹ̀ ìdàpọ̀ ń bẹ. bẹ́ẹ̀ ni lábẹ́ òfin ṣẹ̀ríà orí tẹ́ ló yẹ ká máa sin àwọn òkú wá sí, kì í ṣe pé ká sin òkú sílé. ẹ̀yin wàá ní tìtorí pé sọ pé kí wọ́n sin sórí tẹ́, àwọn mọ́fà kíkọ́rí wọn láwọn ò ní sin bàbá tàwọn sórí tẹ́, ilé làwọn ò sin sí. kẹ́yìn náà wàá tàtàrà bẹ́ẹ̀ kẹ́ dunra yín ládàá ṣíṣe sọ̀látul janaza sí òkú yàn lára. nítorí pé àdìtà Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó fi hàn wá pé ńgbà tó kú bá kú, tá a bá kópa nínú ṣíṣe sọ̀látul janaza sí lára, á láǹfààní àti gba aládà kan wọ́n pè ní qirat. wọ́n bi Ànábì Muhammad sallallahu alayhi wa sallam léèrè báwo la ṣe fẹ́ pé gbogbo qirat oní mithlul jabal al-azim, ó dà gẹ́gẹ́ bí òkè ńlá, ó dà bí òkè ńlá. akramakumullah, ẹgbàá wá wà tó tún tọ́ka sí pé bí òkè Uhud, tí ọba wa jẹ́ pé rúládà yìí ni wọ́n ti pè bùbù kalẹ̀ díẹ̀ ní tó bá kópa nínú sọ̀látul janaza. wọ́n fẹ́ sin òkú wọn sínú pálọ̀, wọ́n fẹ́ sí sínú yàrá, kò yẹ kó díẹ̀ mi lọ́nà níbi àti kópa nínú sọ̀látul janaza, nítorí pé ẹni tó kù bàbá dàálẹ̀ ta tún sa mùsùlùmí nínú ìwọ rẹ̀ lórí mi gẹ́gẹ́ bí mùsùlùmí sí mùsùlùmí, òun náà ní pé ńgbà tó kú kí n kópa nínú sọ̀látul janaza sí lára. pàápàá jùlọ ó lè jẹ́ pé ìwọ yìí náà ló dúró déédéé, àtẹlùmí káfíìrì yàn bí 40 nínú àwọn tó ṣe sọ̀látul janaza sí lára tó ṣe polówó ní sáláì gba ìpẹ̀ tán bá tọrọ fún. torí délé yìí ẹ má dùnra yín ládàá ìsìn má dùn kú láǹfààní pé kẹsì sọ̀látul janaza sí lára. tọ́mà tí wọ́n ń gbé lọ sí ilé tí wọ́n fẹ́ sí sí lẹ́yìn òní tẹ̀lé wọn, ẹ má tẹ̀lé wọn lọ́bẹ̀. wáyé o ká sin òkú sórí tẹ́ iná lòfin ṣẹ̀ríà mú wa. eléyìí ò túmọ̀ sí pé tẹ́ bá sin òkú síbòmí, bóyá lẹ́yìn bóyá nu pálọ̀ rẹ̀ bóyá yàrá rẹ̀ jahannama ni ọwọ́, kò túmọ̀ sí bẹ́ẹ̀ o. so ṣùgbọ́n òfin Allah kò sí kan tó ṣe fojú tẹ́ńbẹ́lú, kò sí kan tó ṣe fọwọ́ jábútẹ́ mú, gbogbo ẹ̀ náà la gbọ́dọ̀ tẹ̀lé, gbogbo ẹ̀ náà la gbọ́dọ̀ sọ. lórí tí wọ́n bá pe eléyìí tí wọ́n pa tán tì kí ní kù, kò ní kù kankan mọ́, bí ìtọ̀hún bóun ti ṣe pa gbogbo ẹ̀sìn ti pátápátá nìwọ náà padà dà. ẹni tó ṣe béèrè látọ̀yọ̀ nípa pé owó ìyàbọ̀, owó ọlọ́mọalé, owó ọlọ́mọoṣù, owó pọ́kọ́télọ̀, owó pọ́mọkàárò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, eléyìí tí wọ́n máa ń gbà tó bá fẹ́ so igi tó fẹ́ fẹ́yàwó, sára ní tẹ̀sìn Islam wà náà ni. àkọ́kọ́ ẹ̀sìn Islam sọ pé kí wọ́n gba gbogbo owó yẹn lọ́dọ̀ àwọn èèyàn àwọn náà ni wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ nítorí kí à ń fọmọ lọ́kọ, ọmọ ń lọ ààyè rẹ̀ kó lè bá lárinrin, kó lè bá a dá sí pé ìwọ náà mọ rírì ọmọ tí wọ́n fi fún ọ, ọkàn ní gbà bí ìgbà tó ṣe pé ọkàn gbọ́ ọmọ ewúrẹ́ ló gbé sápò lọ́dọ̀ ìyá rẹ̀.
ó lè bá àmọ́ tó máa fífẹ́ tó fẹ́ lábẹ́ òfin ṣẹ̀ríà ibi tá a lè gbé sí òun náà ni pé gbogbo ẹ̀ náà ara sọ̀dáàkì ni nítorí pé òfin ṣẹ̀ríà sọ fún wa pé gbogbo owó tá a bá ná lórí obìnrin ṣáájú kó tó di pa fẹ́ ara sọ̀dáàkì náà ni torí ẹ̀ ká máa wá di pa kan àtakùn wọn lé ká kan sọ̀rọ̀ adẹnìkan tó yẹ pé gbogbo nǹkan náà ni ò ní dáa owó ọkọ tí lọ owó ọkọ san gbogbo ẹ̀ kò sírò rẹ̀ ara sọ̀dáàkì tó san ni so nítorí pé eléyìí máa ń jẹ́ kí ẹ rí i pé láyè sìn tó ń ti gbogbo sanwó gbá sanwó àwo ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ò ní bẹ̀rù Allah ọmọ náà ni wọ́n tún padà kọ́ lẹ́ńkọ̀ kọjọ́ kan tí wọ́n bẹ títí tí wọ́n yarí torí ẹ̀ gbogbo tí wọ́n ní kọ́ san náà èèlò ni gbogbo ọmọ sí wa láhùn gbogbo mi náà ju 2000 náà lọ wọ́n ní kọ́ san owó ọmọ kàárò yóò sì ro kà fún ọdọjọ́ kù eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ kò sí kó burú ní eléyìí bákan náà wọ́n ní ìmáàmù àwọn wọ́n fẹ́ràn kan máa rọ́ọ̀sọ̀ láti lẹ́yìn wọn a sì ti máa pé lábẹ́ òfin ṣẹ̀ríà tí ò bá sí bùkátà fún so bídíà ni kọ̀bọ̀ òfin ṣẹ̀ríà mú gánà sí Allahu akbar rabbana wa lakal hamd ìyẹn tá a lè ń ké fún ṣùgbọ́n àwọn àtàwọn mọ́sálásí náà jù báyìí lọ à ń gbóhùn lè máàmù àbùkátà fún ọ̀rọ̀ so wọ́n á ní bàbá ìmáàmù táwọn yarí ní lọ́dọ̀ àwọn afá táwọn ti kéwù wọn sọ fáwọn rí bẹ́ẹ̀ ni ó ṣeé ṣe kọ́jọ́ pé wọ́n sọ fún yín rí torí pé ẹ̀kọ́ kéwù débẹ̀ tẹ̀ fi lè kéwù lẹ̀ so nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe òun náà ni pé ní Ọ̀yọ́ ń bẹ̀ àwọn tó mọ̀ nípa ìsìn Islam wọ́n pọ̀ àwọn tó lọ kẹ́kọ̀ọ́ tó jindò wọ́n pọ̀ lọ́yọ̀ so ẹ lọ pẹ̀lú bàbá ìmáàmù yín kò fàjà kò ní ìdí pé ká máa sọ pé lódò bàbá nímà ṣùgbọ́n wọn ọkọ débẹ̀ ẹni tó ṣàlàyé fún yín ní tòbí nùbí tí ó yẹ ẹ̀yìn tí ó yẹ àwọn náà ẹ lọ bá wọn nínú àwọn ẹni tó wà lọ́yọ̀ tí wọ́n kẹ́kọ̀ọ́ kò bùkátà kẹ́ wọkọ̀ wọ́n bá yín yanjú rẹ̀ ní rọrùn insha Allah. wọ́n ní láti Gabon ẹni tó yẹ nìkan lówó tó wò yìí tó wá pẹ́ owó yìí ti gba sísan ó ti lé lọ́dún 5 ṣùgbọ́n ẹni tó yáwó kò sanwó ẹni tó yáyàn lówó kó fi sábẹ́ pọ́ùn ti fi ṣe sàrà ni àbí báwo lópin ìgbà tí ò bá sọ pé òun bùn gbèsè yẹn ṣẹ́kù díjọ́ gbẹ̀ngàn kìyàmà ká sì sọ́ra fáwọn jẹ gbèsè tẹ́lí gbèsè nínú nǹkan tí ma kó báyàn tí èjì kéèyàn ọ̀rọ̀ náà lọ́jọ́ gbẹ̀ngàn kìyàmà ni ẹni tí ń jẹ gbèsè lọ́dọ̀ ẹnìkan tún jẹ lọ́dọ̀ ẹlòmíràn tún jẹ lọ́dọ̀ ẹlòmíràn kò tí ẹ̀ ronú pọ́n wọn san wàláhì kò ronú pọ́n fẹ́ ọ̀rọ̀ náà lọ́jọ́ gbẹ̀ngàn kìyàmà nínú àdìsá nàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam eléyìí tí alimami Tirmidhi tí wọ́n gbé jáde nínú tírà wọn anabi sọ pé nafsul mu'mini marhunatun bidaynihi hatta yuqda anhu ẹ̀mí múmìnì ni o ẹ̀mí rẹ̀ wọ́n fi dógò sára gbèsè rẹ̀ kò ní rí ìtúsílẹ̀ títí tí wọ́n fi bá san gbèsè wọn ẹ dákun kí wọn láàmú ẹ jẹ gbèsè sí ẹni tó bá jẹ èèyàn lówó tètè san má sì yáwó láyé pẹ̀lú ẹ̀mí pé ní san nínú àdìsí Ànábì sallallahu alayhi wa sallam wọn lẹ́nikẹ́ni tó bá yáwó olówó pẹ̀lú àníyàn pé wọ́n san Allahu ọba san ẹnikẹ́ni tó bá wá yáwó olówó pẹ̀lú ẹ̀mí pé màá jẹ lájẹgbé ni Olúwa parun torí ẹ rí i pé nǹkan ṣẹlòmíì wàláhì nǹkan ṣe gan oná òrójútu ọ̀rọ̀ rẹ̀ torí pé owó olówó tí ń gbà àníyàn pé òun ní san padà ni Olúwa wa ń kó ìparun bá lọ́nà tó mọ̀ àtọ̀nà tí ó mọ̀ torí ẹ jẹ́ ká kọ́kọ́ sọ́ra fún gbèsè pátápátá ká má jẹ gbèsè àfi tó bá pé túláàsì ló mú wa tá à ń fi lọ jẹ gbèsè tá a bá sì ti jẹ gbèsè ẹ jẹ́ ká kọ́lẹ̀ láàrin àwa àtẹni tó yá wa torí kò ní sáyè fún àríyànjiyàn ká sì máa sánà bá ti ṣe sán ká jẹ́ kí ìyàwó wa mọ̀ káwọn ọmọ wa mọ̀ káwọn mọ̀lẹ́bí wa mọ̀ torí pé ikú sì lè wá lójijì Olúwa ẹlẹ́dàá kó bá gbogbo wa san gbèsè rẹ̀. ó tẹ̀sí nípa pé bàbá yìí kó tó kú ó ti pín dúkìá rẹ̀ kalẹ̀ ṣàdédé nígbà tó kú lẹ̀ bá ìwé tọkọ kalẹ̀ lágbájá kó mú nǹkan báyìí dóòlà kó mú nǹkan báyìí tàmẹ̀dò kó mú nǹkan báyìí. àǹfààní pẹ̀yìn tí wàá gbẹ́sìn Islam yìí ẹ̀mọ́ pé kò sí fún wa láti pín ogún wa kalẹ̀ kó tó di pákó. ẹ wá pàkíyèsí àwọn yòókù tẹ́jọ jogún àwọn takú wọn lé wọn ní ká tí bàbá wọn ti ṣe unchangeable báwo ni ká ti ṣe. lábẹ́ òfin ṣẹ̀ríà kò sí ẹni tó mọ nǹkan tí ó ṣẹlẹ̀ lẹ́yìn kú ta lẹni tó kù lẹ́yìn ìgbà tí wọ́n bá kú ipò wo ni wọ́n sì wà lẹ́yìn ìgbà tí wọ́n bá kú àti kó tó kú kò sẹ́ni tó mọ̀ ta lẹni tó kù ó lè jẹ́ pé kí wọ́n tó kú pẹ̀lú ìjọ kan làwọn ti kú tí wọn ò ní sọ fún ọ nítorí kọ́ mọ́ bàa jẹ́ pé gbígbọ́ pé ọmọ rẹ̀ báyìí tó wà ń bí báyìí ó fò sánlẹ̀ kù yọ padà sí sábàbí kú tiẹ̀ náà tó kù lọ́la bákan náà ó sì ṣeéṣe kó jẹ́ pé ìwọ ọmọ ipò wo ni wọ́n wà nígbà tó bá kú ó ṣeéṣe kó jẹ́ pé nìkan ni wọ́n ti fi Islam sílẹ̀ kó tó di pé ó kú ipò wo ni wọ́n wà lẹ́yìn ìgbà tó kú ó ṣeéṣe kó jẹ́ pé lẹ́yìn ikú rẹ̀ kó tó di pé wọ́n pín ogún rẹ̀ ẹlòmíì ò fi Islam lẹ̀ tó báwo ló ti ṣe wá fẹ́ pín ogún ṣáájú kó tó di pé ó kú kò sí nǹkan tó burú tá a bá mọ̀ nípa òfin ṣẹ̀ríà ká kọ́ àwọn ọmọ wa lẹ́kọ̀ọ́ báwo la ti ṣe máa ń pín ogún lábẹ́ òfin ṣẹ̀ríà kọ́mọ bàjẹ́ pé ńgbà tá a bá kú tán wọ́n kó dúkìá wa wọ́n lọ kó fẹ́ nìkan pé kó bá wọn pín ẹni tí wọ́n lọ kó fún pé kó bá wọn pín ó lè má mọ̀ nípa rẹ̀ àmọ́ kó náà máa ṣèṣe pé ó máa ń pa rẹ̀ kó bá wọn dábàrú rẹ̀ ẹ̀sìn mọ̀pọ̀rọ̀ owó tó bá ti bàjẹ́ tó dàrú àti tún tòkè rọrùn bákan náà ó sì ṣeéṣe kó yẹ pé tí wọ́n lọ kó fún yun ẹnìkan ni tó ṣe pé ń ti ń jowó èèyàn kó tó di pé èèyàn kú tẹ́lẹ̀ tó ṣe pé kò fẹ́ràn èèyàn ó ti kojú bọ dúkìá èèyàn kó tó di pé èèyàn kú àwọn ọmọ wa lọ kó dúkìá fún un lẹ́ni kó bá yín pín yóò bá di nǹkan míì torí ẹ̀ táwọn ọmọ yín bá mọ̀ ń pa rẹ̀ káwọn pín mọ̀nà kí ni bẹ́ẹ̀ wọ́n pín kí kálukú fi mẹ̀tọ́ rẹ̀ àmọ́ pé ìwọ ló ti pín dúkìá rẹ̀ kalẹ̀ ìfẹ́ ẹnu ló pín kò sí tàbí ṣùgbọ́n àbòsí ló ṣe gẹ́gẹ́ bí ẹni tó kú tó wá pín gbogbo dúkìá fún gbogbo kálukú gbogbo kó wa ó wá yọ ọmọ kan sọ́tọ̀ ó wá sọ pé wọn gbọ́dọ̀ fún ní nǹkan kan nínú tó ń fi sílẹ̀ sáyé àmọ́ nù àwọn bàtà òun gbà pé kó mú mẹ́ta
subhanallah níbi tó ti fọmọ kan lé mẹ́ta ọ̀fọmọ kan lẹ̀ mẹ́rin ọ̀fẹ́ nìkan ní pé gbogbo àwọn property rẹ̀ tó wà ní báńkì òní kọ́ gbà ọ̀wá nìkan kò mú bàtà mẹ́ta bí bá ṣe bẹ́rù náà lábọ́ mọ́ ká ní sọmọ rẹ nínú àwọn ọmọ yìí ọ̀yàn nìkan láàyò ọ̀yàn nìkan ní pọ̀sí Olúwa Ẹlẹ́dàá wa kò fẹ́ bẹ́ẹ̀ torí délé yìí báyìí ẹ̀yin ọmọ tí bàbá yín kú tó ti dákún dúkìá rẹ̀ kó tó di pókú ẹ gbà pé bàbá yín ọkàn lo àsìkò tó fi dilẹ̀ láti fi ṣe tí ò ní tùmọ̀ ni ẹ̀yin tẹ́ ẹ ṣẹ́kù láyé ẹ gbọ́dọ̀ wá ẹni tí ó bá yín tún ogún yẹn pín tí ó bá yín pín dáadáa gẹ́gẹ́ bí Olúwa Ẹlẹ́dàá ti ṣe pálàṣẹ àwọn ẹni tí máa ń pàkíyèsí nínú àwọn ọmọ ìyá yín pé bẹ́ẹ̀ ní kẹ́sì àwọn èèyàn dáadáa ni wọn ò fẹ́ kí bàbá yín kọjá pé àṣìṣe tó ṣekú yọ bẹnu tí wọ́n fi ṣèṣirò fún jọ́ gbẹ̀ndà kìyàmà torí ẹ̀yin náà ẹ má sì ràn lọ́wọ́ tí yóò fi jẹ bàbá yín o kọ́ má jẹ́ pé ọmọ ọ̀tá kò fún Allah ẹ̀yin náà sì jà ní stampu kọ́ má bàa jẹ́ pé bẹ́ẹ̀ ni ó jẹ́ ẹ jẹ́ kí wọ́n bá yín tún pín ẹni tó bá mọ̀ nípa bá ń pín ogún kọ́ bá yín tún pín tó ilé ìyọ̀n jẹba wọn ní tí àwọn bá yáyàn lówó ẹni tó ń sì sọ pé ó tó ń fẹ́ yá òun fẹ́ fi ṣòwò ni tó ó wá fi ṣòwò owó ó di nǹkan tó ṣe wípé ọ̀dàbàrú rẹ̀ mára rẹ̀ lọ́wọ́ àrójó owó àrèrè ṣé ó yẹ kéèyàn tún wá dúró pé yọ sanwó èèyàn yọ san mọ̀nà ìbáyàwó ni kí ló kàyàn pẹ̀lú pé ó ṣòwò jèrè kí ló kàyàn pẹ̀lú pé ó ṣòwò ṣọ́ọ̀tì tẹ́lẹ̀ náà ní tí bá ti ń ṣòwò wọ́n mọ̀ pé bákan méjì ni inú kásíká jèrè inú kásíká ṣọ́ọ̀tì kò sì sí òṣòwò kan láyé tí ó sọ fún yín pé gbogbo owó tó ń ṣe látijọ́ tó ń ti ń ṣòwò láyé òun ò fi dọ́kan ṣọ́ọ̀tì rí òun máa jèrè ní ojúmọ́ ni gẹ́gẹ́ bí ó ti ṣe sí òwò tí ó sọ pé gbogbo owó tó ń ṣe láyé tóun àti ṣọ́ọ̀tì ni òun ò fi dọ́kan jèrè rí bí ó bá já sí rè yóò já sí ṣọ́ọ̀tì ọ̀kan kà lè pọ̀ jù kan lọ torí délé ìkọ̀fẹ́ kẹ̀yìn owó tí yín lọ́yà àmọ́ tó bá yẹ pé ńgbà tó yáwó ó sọ pé òun ò fi ṣòwò tó ń bá wá jèrè iye báyìí ló wọ́n san fún yín ó padà wá já sí bákànbákàn owó yín lẹ́gbà padà ẹ̀ lẹ́tọ̀ọ́ sáà ti gba nǹkan kan tẹ́lẹ̀ náà èlé lẹ fẹ́ gbà òfin ṣẹ̀rí àkọ́fara mélèé kọ́ bá fi ṣòwò kọ́ jẹ́ pé 10 million lẹ́yìn ya Olúwa ní kówó di 100 million ẹ̀ lẹ́tọ̀ọ́ sáà ti gba kọ́bọ̀ ńbẹ ẹ̀yin ti ya ní 10 million ẹ gba 10 million yín padà tó bá wá wù tó finú fẹ́dọ̀ tó bùn yín lówó kan láì jẹ́ pé ẹ ti dá májẹ̀mú tẹ́lẹ̀ kò sí ní tó burú kẹ́ gbà yún àmọ́ tó bá sọ fún yín kówó lòún fẹ́ fi ṣe ó wá ní òwò yún òwò tó dáa ni òun ọmọ bóyá tẹ bá gbówó nkalẹ̀ gan kóun pẹ̀lú yín kẹ́ kúkú jọ da òwò pọ̀ òwò pẹ́yìn lẹ gbówó kalẹ̀ òun lòún ó ṣiṣẹ́ Islam farama à ń pè ní al-mudaraba oní ọ̀lọ́ fowó yẹn ṣiṣẹ́ tó bá wá já sí èrè sọ pé méjì sí kan èmi tí mo lówó kó ìdá méjì èrè ìwọ tó ṣiṣẹ́ kó dà kan àbí ìwọ tó ṣiṣẹ́ kó dà méjì èrè èmi tí mo lówó kó dà kan àbá àjọpín lọ́gbọ́gba àbí ìdá mẹ́ta sí ìdá méjì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní nǹkan tá àti ìmọ̀ èrè owó pàtó lájẹ kó tó di pa parí nǹkan fúnra yín ṣùgbọ́n lè pẹ́ kó tó di pa ẹ̀rì gbà ó sì ṣeéṣe kẹ́ fi àti gbà kẹ́ fi lé ilé iṣẹ́ kan lọ́wọ́ ilé iṣẹ́ yẹn ọba yín gbà ṣùgbọ́n yẹn sọ pé wọ́n gba ìdá kan nínú 100 owó tẹ́ fẹ́ gbà àbí kọjá pé àwọn iléeṣẹ́ ń sọ pé owó yín nǹkan tó wà ń bẹ̀ ẹ ti lè filẹ̀ fáwọn kó tó dìgbà tí ẹ sì ṣe fẹ̀yìntì àwọn ní ọ̀nà táwọn fi lè máa gba owó yín táwọn ọmọ bá yín fi ṣòwò gbogbo àti bá àti bí gbogbo òwò táwọn bá fi ṣe ìdá kan náà 100 rẹ̀ òun làwọn máa mú kò sí nǹkan tó burú nínú eléyìí kò sí tó burú pé bá mi gba owó mi eléyìí tó wà níbi báyìí báyìí ìdá kan nínú 10 rẹ̀ lówó ọ̀yà rẹ̀ máa fowó yìí máa bá mi fi ṣòwò gbogbo èrè yòówù tó bá jáde lórí ẹ̀ ìdá kan nínú 10 rẹ̀ lówó ọ̀yà rẹ̀ bẹ́ẹ̀ náà ni tẹ́ bá tún jọ sọ pé tó bá já sófò o tún ní sáláì gba ìdá kan nínú 10 rẹ̀ lówó ọ̀yà rẹ̀ lópin ìgbà tí ó bá ti jẹun lọ́jẹ́ sábàbí tó fòfin wọnú owó. ayatollah sheikh lábẹ́ ìbéèrè wọn àti ẹ̀rọ àwọn dáhùn tán yìí pẹ̀lú yín pé bóyá ìgbàláyé wà láti jẹ́ ká máa fowó ṣòwò tó bá lọ jẹ́ pé àwọn òwò tó jẹ́ pé ó tako ṣẹ̀rí ẹ̀sìn Islam ni àbí kò tiẹ̀ tako ṣùgbọ́n níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ṣé yẹn lẹ́tọ̀ọ́ àti béèrè pé irú òwò lẹ́ẹ̀ máa fi owó ṣe. tẹ́lẹ̀ nǹkan bóun ló sọ ó gbowó lọ́wọ́ mi ó lòun fi ń sówó níwọ̀n agbẹnu lọ máa tẹ̀sí pín agbẹnu falágbáfọ̀ ó béèrè kí wọ́n fẹ́ fowó ẹ̀ sí torí kókó mi lọ jẹ́ pé wọ́n ló kówó kalẹ̀ tán fi ń pa ẹlẹ́dẹ̀ tán fi ń ra ẹlẹ́dẹ̀ tán fi ń tọ́tí tán fi sílé ọtí tán fi dálé aṣẹ́wólẹ̀ tán fi dálé rìbálẹ̀ so irú ẹ̀ náà làwọn báńkì tán pèrò àwọn ní báńkì Islam arabi tán ti tako Islam wọn làwọn bá fowó rẹ̀ sówó kí lẹ́ẹ̀ fi sí kí ni mo gbà pé kẹ́ bá ń fowó mi sí èrè èlò lẹ́jẹ̀ tẹ́ ń fi fún mi ní tẹ́ ń fún mi sẹ́mi mo bẹ̀yìn so gbogbo ẹ̀ ó tako Islam torí ìdílé yìí a kì í kówó kalẹ̀ lásán kẹ́nìkan sọ fún mi kí wọ́n máa fi ṣòwò èmi tí mo lówó ọmọ òwò tí wọ́n máa fi ṣe èmi tí mo lówó ìmọ̀ye èrè tó wọnú owó ẹ̀ka ń fún mi lówó kan ṣèṣe rìbálẹ̀ ń fún mi ó dàbí ẹni tí ń ṣòwò kan ni bí ká pé ó dálé epo lẹ̀ wọ́n á ní kí mi lọ gbé 100 million wá lórí 100 million yẹn màá máa gba 10 million lóṣooṣù 10 million lóṣooṣù 10 million ti jẹ́ ó lérè nù láíláí èlé ni wọ́n ń pè ní lábẹ́ òfin ṣẹ̀ríà nítorí tó bá pé epo náà lẹ́ẹ̀ máa fi rà èmi pẹ̀lú rẹ gbọ́dọ̀ láǹfààní àti máa èló la jẹ lérè báwo la sì máa pín àmọ́ pé gbówó wá iye báyìí lọ́ọ́ máa gbà lórí rẹ̀ lọ́sẹ̀ọ̀sẹ̀ iye báyìí lọ́ọ́ máa gbà lórí rẹ̀ lóṣooṣù rìbá gidi nù Islam ò sì farama ẹ rí i pé tí wọn náà bá ti sọ̀rọ̀ alẹ́ fati jẹjẹkújẹ òfòkófò sí ọ torí pé kí ni ó ṣẹlẹ̀ ìgbà tán sọ 100 million wọn máa gba 10 million lóṣooṣù ò ní gbàjọ mẹ́ta lọ. tọwọ́ ìpàdé. wọ́n sọ pé owó ti pòórá ni ṣé alẹ́ máa sọ̀wọ́ kọ́ máa sí òfò ni.